ìyá rẹ̀ ò fẹ́ ká fẹ́ra wa bẹ́ẹ̀ sì ni kò fẹ́ fi mí sílẹ̀ àǹtí ṣé kí ni kí n ṣe arákùnrin kèlè mi àtẹ́lẹ̀ ṣe wọléwọ̀de àti bàrà ní ìsọ ti pé ọdún méjì tá a ti ń fẹ́ra wa nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ìfẹ́ wa ó dùn mọ́in-mọ́in mo máa ń lọ ilé wọn ìyá ẹ̀ mọ̀ mí orí family house ló ń gbé nígbà tó máa pé bí ọdún kan àtòṣù mélòó kan tá a ti fẹ́ra wa ó kúrò ní family house wọn àǹtí ṣeun mo fi ọlọ́run ọba búra mi ò mọ nípa bó ṣe kúrò ní family house wọn níbi tí ìyá ẹ̀ ń gbé ó kọ̀ dẹ̀ kan náà mo rí wípé bóyá ó wá sàdúgbò ní weekend mo lọ bá ní ọ̀dọ̀ àwọn ọmọ mẹ́rin ìyá a máa fún mi attitude wọn ò sí ẹ̀dá sí mi mọ́ ìjọ́ kan wọ́n tiẹ̀ pè mí wọ́n ní wípé ṣé mo mọ bí Owólabí ṣe jẹ́ mo ní mo mọ bó ṣe jẹ́ wọ́n ní ọmọ àwọn ni mo ní mo mọ̀ mọ́ mi ṣe ìmọ̀ kọ́ Owólabí ọmọ yìí ni wọ́n ní so kí n lọ wọ ọkọ mi síwájú Owólabí ò ní fẹ́ ọkọ mi síwájú wọ́n mi kí ni mo ṣe fún yín ṣé mo ṣẹ̀yìn ni ó ní nǹkan tí mo ṣe ni wọ́n ní ara o kò lè fi ọmọ àwọn ni kàkà kó fi ọmọ àwọn wọn ò yà á kú ni ọ̀rọ̀ yìí la pè léré eré ni àbí nǹkan míì mo sọ fún Owólabí ní kí n má dá wọn lóhùn pé kò sí nǹkan kan bí àwọn ò lè ṣe nǹkan kan pé ó lọ́rọ̀ kan táwọn jọ ń fà kó máa ṣẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú wọn ọ̀rọ̀ wo lẹjọ́ fà Owólabí ò sọ fún mi ìyá ò sọ fún mi ọkọ mi kò lọ pé níbi ọkọ mi ò lọ síbi pé torí pé kò lé ìyá ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ lẹ́yìn oṣù mélòó kan mi ò kì í lọ sílé wọn mọ́ ilé tiẹ̀ tó gbà ni mo máa ń lọ orílé tiẹ̀ tó gbà jìnnà síbẹ̀ yẹn ó jìnnà sílé wọn mọ́ ilé wọn yẹn family house wọn kò jìnnà sílé táwa náà ń gbé èmi àti mọ́mì mi torí dáàdì mi ti kú àǹtí ṣeun a máa ń kọ̀rọ̀ ìlówó ó máa ń láró nù ó dojọ́ kan wọ́n bá rán ni pè mí pé àwọn fẹ́ rí mi ìgbà tí màá débẹ̀ wọ́n ní Owólabí sọ pé o lóyún àánú rẹ̀ dẹ̀ ń ṣe mí ní ẹ̀ ń ṣe mí gan o ibi tó fẹ́ tẹ́rí sí mo ní kó má tẹ́rí sí ó ló máa tẹ́rí sí wàá pa lórí o bí ìyá Owólabí yìí sọ fún mi jọ náà lọ́hùn wá lórí ibi tí báwo mo ní èmi ò lóyún o mo tó Owólabí ti lóyún o kò kó lọ́dọ̀ mo lọ lé mo sọ fún ọ̀rẹ́ mọ́mì mi kan ìyẹn wá pè wọ́n ìyẹn wá ń bá wọn sọ̀rọ̀ wọ́n tó wá fún un lésì wípé kàkà kí Zainab ò fẹ́ Owólabí àwọn ò yà kú ni ìyẹn ní òkè Zainab ò fẹ́ Owólabí mọ́ àwọn kí ló dé nígbà tí wọ́n yin wọ́n sọ wípé èmi ni mo ní pé kí Owólabí ó kúrò nínú ilé èmi kì ó ṣe bí kí n lọ bá wọn ọ̀rẹ́ ìyá mi sọ pé mi má lọ bá wọn o ilẹ̀ má gbé kọ́ọ̀lù Owólabí mọ́ ìgbà tó Owólabí sọ pé mo lóyún mi ò lóyún gbà yẹn o mo ṣẹ̀ṣẹ̀ lóyún nìsín torí mi mọ̀ pé mo lóyún ó ti pé oṣù kan nìsín tí Owólabí ti ń pè mí tí mi píìkì pọ̀lú ẹ̀ àmọ́ mo ìṣàmọ̀ pé mo ti lóyún fún Owólabí kódà ní oṣù méjì ní oṣù mẹ́ta going to 4 months ní tó mọ̀ pé mo lóyún àti ṣan kí ni kí n ṣe wọ́n dẹ̀ lè pè má ṣe mi ìdè bẹ́ẹ̀ jẹ́ single mother ìyá Owólabí ò sì ní gbà kí Owólabí torí pé mo ní kí ọ̀rẹ́ ìyá mi jẹ́ kí n lọ bá wọn kí n explain fún wọn bó ṣe jẹ́ pé mi kọ́ mo ní kó kúrò nílé Owólabí sọ pé òun ò lè fẹ́yàwó sí family house èmi lè fẹ́yàwó sí ìbàyí o tó bí yẹn ni Owólabí ń bẹ̀ mí o mi tí ì sọ fún mi pé mo lóyún fún o mọ́ kò yé mi ẹ̀rù ń bà mí àǹtí ṣeun ẹ là mí lóye kí ni kí n ṣe.